ìran Yorùbá ẹ jẹ́ ká ronú o. October 1st tá a gbòmìnira. À ń pariwo wípé a ti bọ́ lóko ẹrú. À ń pọ̀ṣẹ̀ṣẹ̀ wípé a ti bọ́ lóko ìyà. À ń kígbe kiri wípé a ti jàjàbọ́ ò, a ti gbòmìnira. Kí ló wá dé tọ́mọ aláṣọ wá ń wà kísà? Ìran Yorùbá, kí ló dé tọ́mọ ẹlẹ́ran ń jẹ gungun? Ìdààmú wá dé bá tilé tóko. Ẹni tó wà nílé ò lè lọ sóko, ará oko ò lè wá sílé. Àwọn kan ń rí nira, àwọn kan ń jẹ̀gbádùn nínú gbogbo ohun tó yẹ ká jọ pín. Ìran ọmọ Yorùbá tó bá jọmọ ọkọ nìkan ni wàá dúẹ̀tì fídíò yìí.